ó ti lé lọ́dún ó ti lé lọ́dún ó ti lé lọ́dún ó ti lé lọ́dún Ayọ̀mídé Àyìnkẹ́ ó ti lé lọ́dún Ayọ̀mídé Àyìnkẹ́ ọ̀pọ̀ àwọn orípẹ́ ọjọ́ ìbí rẹ̀ mú kí ọ lónìí ọmọ ọlọ́mọye àrídùnnú lọ jẹ́ fáyé ọ nídìbànújẹ́ máa ń lọ́wọ́ lórúkọ Jésù Kristi ọmọ bẹ́ẹ̀ ni ọbẹ̀ nífẹ̀ẹ́sọ àtẹ́lẹsẹ̀ àwọn bẹ́ẹ̀ náwó Precious wọ́n mọ̀ pé ọ ní gbèjègbèjọdún ẹ̀ lóde Àyìnkẹ́ Ayọ̀mídé gbéra nílẹ̀ ọdíde ọmọ orí pàlàyé ayé rẹ̀ ò ní dojúrú orí lọ jẹ́ ọ ní dìdì aṣíwájú lọ jẹ́ ọ̀ọ́ni dèrò ẹ̀yìn gbogbo tó fi ṣẹ̀gbọ́n pátápátá ní kélédùmarè bá mi fún ọ adániwáyé kó fún ọ lówó kọ́ ìṣayé èdùmarè kó fún ọ lálàáfíà ọ̀rọ̀ ọ nígbè kúrú jẹ lọ́wọ́ ẹ̀ bọ́ra Ayọ̀mídé happy birthday to you congratulations ọ̀pọ̀ oríire ọ̀pọ̀ oríire ìjáde lẹ́nu ẹ̀kọ́ rẹ̀ akàwé gboyè my professor dákun mọ́ dágbọ̀njọ̀gọ̀njọ̀ ìbẹ̀rẹ̀ oore ní kélé yóò jẹ́ fún ọ lágbára Elédùmarè ọba kọ́ dàgbà kọ́ ní táwọn àgbà ní bọ́ ọba ṣiṣẹ́ kọ́ lówó lọ́wọ́ Ayọ̀mídé Àyìnkẹ́ bá ọba ṣòwò kọ́ bóde pàdé lágbára Elédùmarè ọ nítawọ́ náà ní fòṣì ló gbà ibi ẹgbẹ́ tí ń fi dọ́là sáyé ọ ní fojúpamọ́ lágbára Ọlọ́run ọba Ayọ̀mídé ọ̀pọ̀ ọdún ọkùnrin èdò ẹ̀gbọ́n ọpẹ́ mi pọ̀ mo kí ọ ní gbèjègbèjọ mo ráyọ̀ ń kọ́ṣẹ́ ń bẹ̀ lálàáfíà rárá ọmọ yèémí ọlá kì í tán ọmọ ẹnjìníà tó mọwọ́ ẹ̀rọ àsìkò ṣe bí wọ́n ní kí n ọmọ bá mi kébé ń Kwara ọmọ wọn lẹ́pẹ̀ mi dákun mọ́dà gọ́ọ̀jọ̀gọ̀jọ̀ Ayọ̀mídé Àyìnkẹ́ princess mi ọkọ ọdún ọkù ìyèdùn ọdún rẹ lọ sí ìmọ̀ṣe lágbára Elédùwà lé ọmọ láti pọ̀ ìyeyèrè ọmọ Ajíbọ́lá bí òdòdó ọmọ jídá fìnnìfìnnì ògbọ́ mọ́lẹ̀ ọmọ òṣèré agbẹ́rígbẹ́ òkun ọkọ ọdún ọkọ àṣeyẹ òní láyé Elédùmarè níjọba rẹmáyé lágbára Ọlọ́run ọba Ayọ̀mídé ayọ̀ rẹ̀ wá ní dìbànújẹ́ mọ́ ọ lọ́wọ́ ọ̀ọ́ni fáàrùn ló gbà ọ̀ọ́ni dàdí kákínní kan ní ọ̀ọ́sẹ̀ kọ́ ọpẹ́ nílé ayé mo kí ọ ní tẹ̀sọ̀ mo kí ọ ní tológun Precious Ayọ̀mídé princess mi